من اتفاء آدم النبي آدم اتفاء شيخ آدم عبد الله الإلوري ومن اتفاء شيخ آدم عبد الله الإلوري اتفاء أبنائه البررة tabani ọlọ́run sọ anabi wa Adam lẹ́sà kò wá ní ṣe wá lè mọ̀ wípé bàbá ṣèkè Adam ọ̀wọ́n ń bá anabi Adam jò kọ́ ìsìfáwù yẹn ń wá mẹ́lọ́dọ̀ wọn ní iliman wa fahaman wa amalan wa karamatan. Baba mudirun markaz. Alhamdulillah. Adbafun Allah subhanahu. Aturakatika fa nabi Muhammad sallallahu alayhi wa sallam. Iki Allah azza wa jal atura ili jatan re kuma ba nabi Muhammad. Kuma ba mara ali re kusima ba mu sahaba re. Ema yawani no Islam. Do sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. Gbogbo la gbọ́n tí bàbá dánkù bàbá kúkúrú yìí lẹ́yìn mudirul markaz gbogbo la gbọ́n tí bàbá yìí sọ bàbá tó máa ń pè ní àsàrò jẹyàn oye ẹ má ṣàbá wa gbìyànjú ṣe ọ̀rọ̀ tá fẹ́ sọ yìí kẹsì bá wa láìkẹ́ káǹfààní lè wà kárí tá a bá ń sọ fún yín pé àwọn markaz wọ́n bàjẹ́ gan like ìbàjẹ́ yìí ó ní agbára gan nífa ẹ dákun kí ló kan ìrìn àjò ìgbésí ayé Sheikh Adamu pẹ̀lú bí Allah bẹ́ẹ̀dà ṣe ṣe annabi Adam alayhi salam so ẹgbẹ̀rin tí bàbá yìí ń try láti ṣe ni bàbá yìí ń try láti fẹ́ sọ wípé bí Sheikh Adamu ti rí yẹn oye ipé bí Sheikh Adamu ti wà yẹn so tí wọ́n máa ń ròyìn wọn pẹ̀lú pé ìmọ̀ ń bẹ lára wọn bàbá yìí fẹ́ máa sọ wípé ẹ̀bùn yẹn ó ń bọ̀ wá bitasalsul min ladun Adam alayhi salam ila Adam ibn Abdullah al-Ilori so ipe ẹ̀bùn yẹn ń bọ̀ pẹ̀lú tasalsul oye látọ̀dọ̀ anabi Adam títí tó fi dé ọ̀dọ̀ Sheikh Adam bó ló ṣe rí bẹ́ẹ̀ ẹ ṣe máa ń ṣe báyìí ẹ ṣe máa ń ṣe báyìí Allahu azza wa jal oye ó bùn annabi Adam ní ìmọ̀ direct látọ̀dọ̀ rẹ̀ wa allama Adam al-asma'a kullaha oye báyìí àmọ́ Sheikh Adamu fi Ìlọrin lẹ̀ wọ́n sì rìn lọ sí ìlú Kano lọ bá Adam an-Namaji wọ́n wá jókòó síwájú Adam Namaji wọ́n wá kẹ́kọ̀ọ́ wọ́n wá kéwú wájú rẹ̀ bàbá Adamu ò sí jókòó sí Ìlọrin lábẹ́ àwọn tí wọ́n bí wọn kí wọ́n wá mọ̀ retí ká Allah bẹ́ẹ̀ dá allama wọn bó ṣe allama Adama ẹ kàn mọ́ fi àwọn nǹkan tí ò jọra wọn mọ́ fi ṣàpèjú ẹ̀yàn markazi yìí so bẹ́ẹ̀ náà nìkan nu yín jáde ń jò ní so ìkan nu yín jáde ó sọ pé lẹ́yìn ànábì Adama títí dòní yìí kò tí ì sẹ́ni kankan tí ń jẹ́ Adamu tó lámì tó sì já sí pé ó jẹ́ onímímọ̀ àyàfi Sheikh Adam ìgbà táwọn èèyàn jáde tí wọ́n gbá ojú rẹ̀ ń gbàkúgbà pẹ̀lú tíra ipe ìsọkúsọ ló ń sọ ẹ kàn máa wíwíkúwì àìmọye Adam so àwọn Adam ibn Abi Iyas rèé láwọn àgbààgbà àwọn ìkàndì ìmọ̀ hadithi àwọn jibal rasiyat so àwọn jibal shamikhat nídìí ìmọ̀ hadithi kẹ́nìkan wá sọ pé kò sí Adamu kankan láti àsìkò ànábì Adamu àyàfi bàbá Adamu nìkan so àwọn ìsọkúsọ ọ̀rọ̀ àwọn àsọgbọ́n ọ̀rọ̀ ìwíkúwì ó yẹ kójú tí ẹ máa ti àyàn wọn markazi lẹ́kọ̀ọ̀kan ẹ̀ ní tìjú kankan gbogbo nǹkan lẹ́sà fẹ́ kù kò sí tìjú kò sí bẹ̀rù kò sí bẹ̀rù Allah kò sápọ́nlé àti gbogbo nǹkan ìmọ̀ gan ẹ̀sà fẹ́ kù rẹ̀ gan bẹ́ẹ̀ náà nìkan nínú yín jáde èèyàn yasalunaka tó ń sọ pé kódà bàbá Ádámọ̀ ṣe àwọn iṣẹ́ kan tó yá sí pé àwọn ànábì mi ò ṣe irú ọ̀rọ̀ báwọn táwọn bá gba máa sọ pé bẹ́ẹ̀ ni àrà ànábì kankan tó pèpè sí di ìdátàlájà àrí àtàwọn nǹkan míì àtàwọn ìròrí míì náà tó yapa ìsìláàmù tí bàbá Ádámọ̀ pèpè sí oye
ẹ kàn máa fi ọwọ́ ara yín wú ọ̀rọ̀ jáde. Bẹ́ẹ̀ náà nìkan náà jáde èèyàn pupa mẹ́bi tó ti wá wá ń tẹ̀ tó fẹ́ máa fi ìjà nẹ́bí ròyìn ànẹ́bí tó fẹ́ máa fi ìjà nẹ́bí ròyìn Sheikh Adam. Bẹ́ẹ̀ náà ni èyí Abdulsattar tí wọ́n máa ń pè ní Asattar yẹn àwọn ò mọ̀ pé ní Abdulsattar Abdullateef Abdulsattar oye báyìí. Bẹ́ẹ̀ náà lòun náà jáde tí ń sọ pé Sheikh Adam minal mursalin. Ibo ni wọ́n ti wà nínú àwọn mursalun? Àwọn sọkúsọ ọ̀rọ̀ ìwíkúwí ọ̀rọ̀ oye. So tọ ẹ wá wo ẹ wá nínú ẹ̀sìn wa ẹ wá wo bí àwọn nǹkan wọ̀nyí yàní àwọn ọmọ mọ́kàsí ẹ wá wo bí wọ́n ṣe ń gbé Sheikh Adam ipò tó ń gbé Sheikh Adam sí. Èyí aláìmọ̀kan wọn yẹn sì ń fẹnu lálàsẹ àwọn sábẹ́ Sheikh Adam ìtòsí ń bíbá yìí bí ìrọ̀lẹ́ àná ń bíbá yìí mọ̀ ní Sheikh Adam wọ́n máa fa ilẹ̀ fa ní ìrọ̀lẹ́ àná ń bíbá yìí tòsí wa yìí oye. So ẹ wá wo bí wọ́n ṣe ń gbẹ́ nìyí ẹ wá wo bí wọ́n ipò tó ń gbẹ́ nìyí sí. Àwọn sàábẹ́ ànábì ò wá jámọ̀ kankan lọ́dọ̀ wọn. Àwọn sàábẹ́ ànábì wọn àwá jámọ̀ kankan lọ́dọ̀ wọn. So eléyìí náà nìsín bàbá dáńkù yìí nìsín ẹ̀yin náà jáde ẹ̀ ń sọ pé so min istifai Adam istifau Sheikh Adam nínú ìtàn fi ṣẹ̀ṣà fún ànábì Adam òun náà ni ìtàn fi ṣẹ̀ṣà fún Sheikh Adam níbo níbo ń bẹ̀ so níbo ń bẹ̀ so kò jọ mọ́ra wọn rárá àti rárá. So kálọ̀ bẹ́ẹ̀ dà kó mọ́ ṣáfọ̀nà mọ̀ yín.